Africa Content TV. Ìparí wà sí àti Sego. Mo ní mẹ́sẹ̀jì kan tí mo fẹ́ sọ fún yín o. Ìparí wà sí ni pé máa kánà fi ní àmì. Máa kánà fi ní àmì. Gbogbo ẹni Ọlọ́run bá ṣàánú nínú ayé. Fàlẹ́ fún sínú àwọn lábìyìn. Gbogbo Ọlọ́run bá ṣe fún yín, ẹ máa bí ṣe dáadáa. Wàgùn lọ ní Macedonia sọ̀rọ̀ bàtà gbèsè o. Aláàyè kò ní máa bẹ lọ fẹ́ nìkan gbére. Àwọn ẹ̀ka ti lo àyè tẹ wà yí lánàá. Ọlọ́run ló sì kẹ̀yìn náà. Nínú dáadáa yín, àwọn àfáà máa gbọ́. Wọ́n àwọn bá débi pé gbogbo àwọn tó ti kú lójú ọ̀nà tẹ wà. Táwọn ìyàwó wọn rárẹ̀ tí wọ́n ń jìyà. Ẹ bẹ̀rẹ̀ sí sànù wọn pé àwọn ọkọ wọn ni wọ́n kú ẹ̀mẹ́ta tó pa àwọn ìyàwó wọn sáyé mọ́. Káàmì ni wọ́n náà fi bí amọ̀sìn kánú mọ̀lọ́ kánà. Ọlọ́ọ̀kọ́ ayé yìí láwọn kan lọ́wọ́ lánàá. Pìlìmáàdì. Wọ́n ní owó. Wọ́n ní fọ́dìlì. Wọ́n ní ọlá. Ọ̀rọ̀ ìyàwó máa yẹ fún tẹ́gìrò. Àwọn bí ìtẹ́láyé òkú ọlọ́sì bọ̀ lálọ́wọ́ ẹ̀. Ayá kàkà fọ́dìlì. Àbá ni mo pe gbogbo ẹ̀yin tọ́lọ̀ ń darí ọ lásọ̀rọ̀ yín lórí. Bìlì ìlmi ọkùn wàtí. Àfáà ló jẹ́ ni, ọlọ́lá ló jẹ́ ni, onípò ló jẹ́ ni, táyé ń kíbò sí ilẹ̀ lọ́tún lọ́sì. Àgẹ́sìrì tàbá kúrò ìsìnmáàlì fọ́dìlò ẹ̀sìnkìrò. Àfisírí Tafa kúrà, ó kálukú ṣe fún àyíma níwọ̀n o. Ọlọ́run sọ bí tí ń lọ fún yẹ̀bìlì kàṣítẹ́lẹ̀ ó lọ lé dúró lè gbẹ́. Àwọlá nìdí fọ́dìlì. Àlọ́ ta fún ọlọ́run bá dá ọ lọ́lá. Ṣọ̀kìrò wà mọ́rẹ́kámọ́ tó. Ẹ fọlá yín tọrọ rẹ bí ṣe dáadáa. Wà kúlù fọ́dìlì bí ṣòkèrè ńlá yẹ kí bẹ́ẹ̀ fi rò. Gbẹ̀rẹ̀ Ọlọ́run bá fọlá fún. Fọlá fún. Tí bá dúpẹ́, bí bá fọlá ẹ dúpẹ́, kò ní parẹ́. Ọlọ́run ò ní parẹ́. Aláàjì wa Sego. Aláàjì wa Mustapha Sego, Chairman Lagos State. Kéèyàn pàdé eru yín lóde. Ní apàdé ìrìn lóde. Gbogbo ayé gbọ́dọ̀ fún ọmọ rẹ pé kí ni Sego wá ṣe fún Gbodofu. Gbogbo ayé wa ti wá pé kí ni Sego ṣe fún Gbodofu ìgbà tẹ́ pàdé ẹ̀. Ṣé mọ́tò ló fún yín ní àbájì? Mọ́tò ló fún yín ni, ájì ló fún yín ni, wúrà ló fún yín ni. Wọ́n máa retí bẹ́ẹ̀. Wọ́n mọ̀ létí bẹ́ẹ̀. Àmọ́ gbogbo nǹkan tí ń sọ yìí, Aláàjì Sego, ó dùn mọ́ mi. Àmọ́ tó wù mí pé ẹ ṣe fún mi lónìí tí ó máa wọ ní ìtàn ìlọ láyéláyé tí ò ní parẹ́. Kì í kọ́ mọ́sálásí ńláńlá kan lọ́wọ́ lọ́rin. Mo ti wá bá mọ́sálásí rẹ̀ débi pé kí n dẹ́kìnì rẹ̀. Dẹ́kìnì ló kù báyìí. Ẹ̀kẹ́ dẹ́kìnì rẹ̀ fún mi kẹwàá mo tọ́lọ́wọ́ sí fún yín. Ìdí mo fẹ́ náà àbámọ̀lá gbọ́dọ̀ fi hàn. Al-Hayyu. Al-Qayyum. Al-Qayyum. Al-Aliyyu. Al-Aliyyu. Al-Azim. Al-Alim. Allahu. Allah. Al-Hayyu. Al-Hayyu. Al-Qayyum. Al-Qayyum. Al-Aliyyu. Al-Aliyyu. Al-Azim. Al-Azim. Allahu. Allah. Al-Hayyu. Hayyu. Al-Qayyum. Al-Qayyum. Al-Aliyyu. Al-Aliyyu. Al-Azim. Al-Azim. Ayé àtàlùkù sí ìjọba papọ̀. Gbogbo ọjọ́ tí ẹ bá lọ bẹ́ẹ̀ bá bọ̀. Kò sí tọ́lọ̀ fi sọ́kà àbàjọ ayé àtàlùkù sí ìrọ̀. Ẹ ní ṣubú fọ́tayọ̀. Ẹ jáde kù sí ìwúrà papọ̀. بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض ما ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يئوده حفظهما وهو العلي العظيم. Gbogbo ẹ̀rọ wà níbà yìí wọ́n náà tẹ́wọ́ àdúrà tiẹ̀ náà. Gbogbo ẹ̀rọ bá wà níbà yìí tẹ́wọ́ àdúrà tiẹ̀ náà. Kò ní bàjẹ́.